ẹ ti rí wọn. Olúwa Ọlọ́run ẹ̀rí o, kábíyèsí o, òkú wo ṣe o, Olúwa tó òkú ṣe, olóòdẹ ṣe, olóòdẹ wo ṣe o bá ṣe, wọ́n pẹ́ ní wa àgbẹ̀kọ̀yà, ẹ̀rọ kéré o, ọmọ kò yí lórí ọmọ àmọ́ ẹ̀yin tèmi ìyókù yan ra o á dára fún wa o nírú eléyìí lágboolé wa o ṣe ti rí báyìí o ọwọ́ ti ń tẹ àwọn bòròró o ìpínlẹ̀ wa Oǹdó àti Èkìtì lélẹ́yìí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o ọwọ́ ti ń tẹ àwọn bòròró tá a bá sọ wípé Èkìtì àti Oǹdó wọn ní agídí nìkan kọ́ o agbára wà oògùn wà agbára wà oògùn wà àwọn ọdẹ wa ní ìpínlẹ̀ Oǹdó àti Èkìtì wọ́n ti yarí kanlẹ̀ pátápátá báyìí o wọ́n ti wá ń fi ọwọ́ agbára oògùn wọ́n ti fi mú wọn mọ́lẹ̀ òun leléyìí o kán máa múra sí bí ọwọ́ ṣe máa tẹ̀ wọ́n ní ìkọ̀ọ̀kan nìyẹn bí ó ṣe ṣẹlẹ̀ nìyí o ìgbà tí ọwọ́ agbára mìíràn kò ká wọn bí àwọn ọdẹ ṣe pèrò pọ̀ nìyẹn o tó wá bẹ̀rẹ̀ sí ní lo jùjú ìyẹn oògùn tó bẹ̀rẹ̀ sí ní dà sí orí oko wọn káàkiri ní ibì kankan ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Oǹdó wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní dà káàkiri bí gbogbo wọn táwọn bòròró yẹn tó bá ti débẹ̀ báyìí àwọn Fúlàní yẹn owó wọn mọ̀kàn máa sùn lọ ni bọ́wọ́ ṣe tẹ̀ wọ́n nìyẹn o tó ń kó wọn òun lẹ́tí rí yẹn wẹ̀yìn tèmi bọ́lọ́run á ṣe máa mú wọn ní ìkọ̀ọ̀kan nìyẹn agbára ń bẹ oògùn wà iṣẹ́ Ọlọ́run ni gbogbo rẹ̀ Ọlọ́run máa mú wọn ní ìkọ̀ọ̀kan tí wọ́n á fi dẹ́kun ìwà ìbàjẹ́ èèyàn ò lè dá oko ẹ̀rù á máa bàyàn láti lọ sí oko kí ló dé eléyìí ti pọ̀ jù òun ni mo bá ṣe rí nìyẹn o ẹ̀yin tèmi ni mo ní kẹ̀yìn náà kẹ́ bá mi wò ó pé Ọlọ́run ti mú wọn ní ìpínlẹ̀ wa ní èmi olólùfẹ́ yín ni o màmá Ètòlédè Èkìtì ayaba Adébáyọ̀ ọmọ Èkìtì aya ọmọ Èkìtì Èjìrẹ́ Òyìnlá kí ọba ọmọ ẹ jọ̀wọ́ ẹ bá mi pín ẹ kọ́mẹ̀ǹtì ẹ bá mi pín káwọn èèyàn kan rí kán mọ̀ wípé nǹkan ti ń lọ irú eléyìí náà á tún máa jẹ́ àpẹẹrẹ kí àwọn ìpínlẹ̀ tó kù kí wọ́n lè múra sí ọ̀rọ̀ ara wọn abẹ́ ẹ̀rí nǹkan kò ń ṣojú lásán o agbára ayé agbára oògùn òun ni agbára Elédùmarè òun náà fi mú wọn ìyókù yẹn ọ̀rọ̀ tètè sí ìwádìí àjẹkànra o. ó pàdé ìpọ́jà ẹ̀rẹ̀múrìn àríra ayé gbé síbi rẹ̀ ò mọ́ lọ sí Èkìtì o.